gbogbo àgbáyé ni mo kí a kú àkókò yìí. A kú ọlídé ìgbà gígí tó gbalé gboko débi gbogbo. Àrùn ò ní ṣe wá ò sì ní lùgbàdì kòró. Ajípamọ́lẹ́kún tí mú tọmọdé tàgbà gbọ̀n létè pẹ̀pẹ̀pẹ̀. Àjànàkú bí eré nàláì má ti fọgbọ́n di nàtrú mọ́ wa lọ́wọ́. Àwọn aláwọ̀ funfun ni kò jẹ́ kàn wá ohun gbogbo bí eré ló jọ lójú wa. Àfìgbà tí Federal Ministry of Health sísọ lójú eégún fún wa lọ́sẹ̀ tá a lò tán. Wọ́n ló ti di ènìyàn 16 tí wọ́n ti kẹ́fín ẹ̀ pẹ̀lú nílùú Èkó, 3 ní FCT nílùú Àbújá, ìlú Èkìtì ló ní kan, Ògùn State ní bí ẹni méjì tó lùgbàdì. Ẹ̀yin ìjọba wa ẹ bá wa dá sí, ẹ má ṣe jẹ́ kárùn yìí ó tàn káyé. Ẹ dákun ẹ má ṣe jẹ́ kọ́rọ̀ orílẹ̀-èdè yìí ó dàbí orílẹ̀-èdè Italy pẹ̀lú UK. Tárùn yìí ti ń sọṣẹ́ kọjá sísọ. Àfìgbà tó wọ̀ wọ́n lára tó di nǹkan tápá àwọn òkà kí wọ́n tó máa sáré kíjokíjo kí wọ́n máa gbé ìgbésẹ̀. Àjànàkú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló yẹ amúsọgbọ́n lákòókò tá a wà yìí. Ṣé báwọn ènìyàn ní bẹ lórílẹ̀‐èdè Uganda tí wọ́n ti létòkó kó tó di pé ẹlẹ́kẹ̀rú sẹ́yọ tó gbalé gboko bá bá wọn lọ́wọ́ wọn. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀‐èdè yìí ló sì ti kúdekú níbi wọ́n ti ń lo oògùn lọ́nà àìtọ́. Self-medication ti rán wọn lọ sọ́run àrèmábọ̀. Àwọn bíi 24 ọmọ orílẹ̀-èdè yìí ló ti lọ lo overdose oògùn chloroquine tí wọ́n sì ti fẹ́rẹ̀ kú. Ọ̀pọ̀ ni malaria ń ṣe tí wọ́n rò párùn àṣekúpani ló dé sí wọn. Wàhálà ò tí ì dé, ọ̀rọ̀ ti di bóòlù ó yàgò ní pópó. Àìsàn yìí ti wá mọ́láṣẹ ju àwọn baálé ilé tí wọ́n fìdí mú yẹ̀wù. Ibo la wá fẹ́ bá yàrá èyí já o. Gbogbo ènìyàn di lágbájá kalẹ̀, gbogbo wa ní ń bomú. Ọ̀pọ̀ ló gbóhùn mọ̀lẹ́bí ẹ̀ lórí ìpè tí wọ́n sì sáré ju fóònù ọ̀hún dànù lọ́gán tí wọ́n rí i pé kó ń wú wọn. Orin Q-dot ni gbogbo ayé fi ń kíra wọn nígbà tá a wà yìí o, gbogbo ayé ní gbẹ́sẹ̀ sókè. Àjànàkú mo wà nínú mọ́tò èrò tí ń lọ sí Badagry lọ́sẹ̀ tó kọjá. Ẹni tó dúró níwájú mọ́tò ní fóònù rẹ̀ dún garangaran. Ìgbà tí ó sì fi dẹ́ni tí ń pè lóhùn, ó ní kòrónà lòún ní lọ́wọ́ tá a wà yìí. Ká tó ṣẹ́jú ẹni gbogbo ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n ti na pápá bora. Ọ̀pọ̀ ló bẹ́ látòrí fèrèsé, ọ̀pọ̀ ló gbẹ̀yìn búùtù lọ́rẹ̀ẹ́ sọ. Kí n má tàn yín o, èmi Àjànàkú nìkan ní ń bẹ lẹ́yìn bọ́ọ̀sì. Tẹ́rù sì ń bà mí. Ta ló mọ̀ ń gbọ́kú tí ó pa á tí ò ní sojo? Ọ̀run làjèjì mébílẹ̀ ayé là á gbé. Kò sẹ́ni tí gbúrò ikú tírú ẹni bẹ́ẹ̀ ò ní gbọ̀n létè jẹnẹjẹnẹ. Ká má fọ̀rọ̀ gùn arákùnrin yìí ní kò séwu, ká má bẹ̀rù, dílà ọkọ̀ lòún jẹ́. Àti pé ọ̀kan lára customers ló nílò ọkọ̀ jíìpù tó sì jẹ́ ó yé pé corona car ní bẹ lọ́wọ́ òun. Ìgbà yìí lọ́kàn mi ṣe balẹ̀ tí mo wá rí i pé mo bọ́ lọ́wọ́ corona. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti di Mario sílùú òyìnbó ṣé kò yanilẹ́nu pásìkò yìí làárọ̀ ilé wa ń sọ wọ́n ọba ríkú ọba họ. Ọmọ tó sọ lẹ́nu sọ̀pọ̀ òyàkọ́ àjọ amọ̀léniláre o bíi ti corona. Àkàìmọye lórílẹ̀-èdè tí wọ́n ti fòfin de ìpéjọpọ̀ títí délé ijó pẹ̀lú ọ̀dọ̀ àwọn àǹtí. Ohun tí ń polóko lẹ́kún làparò fi ń ṣẹ̀rínrín mo tún fetí gbọ́ ohun tuntun. Orílẹ̀-èdè kan tún ń bẹ nílùú òyìnbó tí wọ́n fòfin da wọn ọkọ ìyàwó kí wọ́n má ṣe síra wọn láṣọ. Odidi oṣù 6 ni wọ́n fọ́kọ kó fi ṣẹ́raró ṣẹ̀rí pé èyí tún bú yàrá. Àjànàkú mẹ́bà ara wọn prophet of doom tí wọ́n ní coronavirus yìí ò ní lọ́jọ́ 27 oṣù tá a wà yìí. Mẹ́bẹ́ rí báyìísàn yìí ti ṣe ń pa wọ́n nípakúpa bí ti ṣe ń mú nílé bẹ́ẹ̀ ní mú àlejò bí ti ṣe ń pẹni kúkúrú ní pẹni tó gùn léèyàn. Ṣé kí n má tàn yín o, àìsàn coronavirus yìí ti ń bẹ lórílẹ̀‐èdè China láti bí ọdún 3 sẹ́yìn kó tó jẹ́ àjò wọn lọ́wọ́. Òun tápá àwọn lè ká lóhun tí wọ́n kọ́kọ́ pè é kó tó fojoojúmọ́ ayé le koko bí awọ erin. Coronavirus àìsàn olókìkí kọ́lọ́hún má fi ta wá lọ́rẹ, a ò ní lùgbàdì àìsàn. Bẹ́ẹ̀ délùú Dubai, Spain, àwọn European countries tó kù wọ́n ti sé wọn mọ́lé bí wọ́n ti ṣe ń flìtì ìlú ni wọ́n tún wọn kábàárí bí wọ́n gbé pọ̀ sí. Bẹ́ẹ̀ délé ìjọsìn, mọ́sálásí kò sí èèyàn ń bẹ̀ mọ́. Gbogbo wọn ni wọ́n ti ń gbénú ilé wọn tí wọ́n ń dá mùsòfé dùmarè. Oyè àwọn ọmọ Nàìjíríà tó ti lùgbàdì àìsàn coronavirus yìí ti di 22. Gbogbo orílẹ̀-èdè tí ń bá wàá repo láàrin mọ́ abálájọ tí wọ́n ṣe jámúrí kan lórí epo. Gbogbo wa là ń bomú lásìkò tá a wà yìí. A ò mẹ́ni tára alẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti rìn àjò dé láti China kò yé èèyàn.
mo fọlọ́run búra mi ò rírú àìsàn yìí rí o. àìsàn tí ò yàtọ̀ sí ọ̀rọ̀ fíìmù àwọn zombi tí wọ́n ń bẹ nínú igbó ẹbọra. ẹni ó bá lè mú ti rọ́ràn ẹni ó fi mú kó ti rógo. àyàfi kọ́lọ́run lókè ó gbà wá. ẹ̀ṣẹ̀ ń bẹ gan lórílẹ̀‐èdè gbogbo abájọ tá a fi rógun kòrónà. gbogbo ẹ̀yin aláwo wa ẹ jẹ́ lọ dífá sí. adarí wa ẹ má ṣe gbàgbọ́ndò lọ́wọ́. àìsàn tó burú jẹ yìí ti ṣẹyọ nígbà ìwáṣẹ̀ táwọn ẹni tó láyé ti bá wa lé wọn lọ. ẹ dákun ẹ má ṣe kọ ìhà kò kàn mí sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ má ṣe jí afẹ̀mí ṣòfò. Àjànàkú ká dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tó ti gbéṣẹ́ akọni ṣe fún wa lórílẹ̀‐èdè yìí. ara wọn bíi gómìnà Ògùn Dàpọ̀ Abíọ́dún oríjẹ́ òpẹ́ fún wa kánrin kéṣe. mi báwọn ti fòfin de àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú tí ń ròkè òkun ó yá kan sára sọ́mọ ológo. lọ́mọ tó ṣèlérí tó sì gbà wá nímọ̀ràn ọmọ tó ta wọ́n yọ ni. ó sọ̀rọ̀ bẹ́tò ọ̀gbìn ó ti ṣe tẹ̀síwájú. ìlera wa ló ní abójútó lásìkò tá a wà yìí. sẹ́ẹ̀rí pé ó ta wọ́n yọ olólùfẹ́ mẹ̀kúnnù. ara wọn tún ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá. wọ́n ti gbé ìgbésẹ̀ kójú ó má rí bi. bàbá ikú iṣẹ́ ayé ayẹyìn dalẹ̀ kókó alálẹ̀ agbèyìn ẹ̀ sì ní bá wọn rógun ìdágìrì. ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ gbé kọ́kọ́rọ́ sọ sẹ́nu ọ̀nà tírẹ̀sì òfin ta wá mẹ̀kúnnù lọ́wọ́ mọ́ sósì yá kọyín lóhun tẹ́ ẹ lè ṣe káìsàn yìí ó tó pa wá lára ni. ẹ wo ọmọ China tó wọlé sórílẹ̀-èdè yìí láìpẹ́ ẹ wo bó ti ṣe rọkalẹ̀ bí ẹ̀fọ́ tí ò lè dìde mọ́ àfàìmọ̀ sì ni kó má ti lárùn kòrónà. àṣepá àìsàn kan ń bẹ tó lè má àwọn adarí wa tí ń fojoojúmọ́ ayé fò káàkiri àgbáyé ó gbélé. àparí iṣu ilé tó lọ fónílé ni wọ́n fi ń hàn yín ẹjẹ́ lọ tún bí kó wá yín ti jáde ṣe. torílẹ̀-èdè yìí bá dára ẹ ò ní ṣe kò ń gẹ́ coronavirus ẹ ṣe yìí lé ní. ẹ ṣeun tó tọ́ kí tẹrú tọmọ kí gbogbo wa ó lè bì happy. Àjànàkú ọjọ́ ìjà bá díjú tán làárán tí Ọ̀rúnmìlà ọjọ́ aláṣiré làárán tí ọ̀lẹ. gbogbo ẹ̀yin akọni tó gbọ́ fà yanranyanran iṣẹ́ ti dé fún wa láti ṣe. ẹ̀yin làárán mi tí bàtà ń ké lótú Ifẹ̀ mo fẹ́ bá yín ní gbólóhùn méjì. Prevention is better than cure. ẹ jẹ́ àjọ ṣàlàyé kó yé yékéyéké. àkọ́kọ́ ẹ dákun ẹ máa bomú yín tẹ́ ẹ bá wà láàárín ọ̀pọ̀ ènìyàn. bí ṣebiṣẹ́ lẹ̀ ń lọ ó sì jẹ́nu ọkọ̀ elérò ẹ jẹ̀bùrẹ́ ẹ bomú yín a ò ní lùgbàdì àìsàn. àkọ́kọ́ ni pé ibi tá a ti lè kó àrùn kòrónà yìí ibi kọ́ wíwú níbi tẹ́ni tó ń sín wà kó sì fò fẹ̀rẹ̀ kó bọ́ sínú ẹni ló fi yá mọ́ bomú wa kọ́nà fún ó mọ́ dùnyàn ká mọ́ sun bí ikùn bí ẹ̀jẹ̀ àpẹẹrẹ ohun tó lè yọ sí wọn lára ni. ọ̀nà tá a sì lè gbà láti dènà kòrónà rèé kí n tó máa ń lọ. ẹ ṣọ́ra fún ilé elérò tó bá tó bí 50 ìyẹn 50 ìdọ̀tí a máa fà á ẹja tọ́jú ara wa ìmọ́tótó borí àìsàn bọ́yẹ́ ti ṣe ń borí ooru. tẹ́ ẹ bá fẹ́ jáde ẹ lo akọ hand drop hand and hygiene technique ìyẹn túmọ̀ sí ẹ fi ọtí pawọ́ yín látòkèdélẹ̀ ẹ tọ́tí sẹ́nu. àmọ́ ṣá o ìyẹn ò ní kẹ́ ẹ wá fìyẹn kẹ́wọ́ kẹ́ ẹ lájànàkú ti rí ẹ mọ́ ọmọtí kiri. èmi Àjànàkú ní ẹ lo díẹ̀ ní ọ̀bùnrín kú ọkọ ti ràn mọ́ ẹ já ṣeun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. tẹ́ ẹ bá lọ lé ìyàgbẹ́ ẹ fọṣẹ fọwọ́ yín ẹ fọ̀ kó mọ́ tónítóní ẹ má fọwọ́ romú ẹ sì tún lè jọ̀gẹ̀dẹ̀ páráǹtà ó lè bá wa lé kòrónà lọ. ẹ já fọwọ́ sowọ́ pẹ̀lú àwọn ìjọba fún gbèdéke tí wọ́n bá fún wa ká fi gbénú ilé wa ẹ jẹ̀bùrẹ́ orí wa ò ní burú o láṣẹ Olúwa a ò ní fa ìṣàn lògbà. tá a bá ń bẹ láyé ó yẹ á mọ̀ káyé ọjọ́ orí wa ní bí ti ṣe ń bẹ nínú àlùkùránì sì ní ń bẹ nínú bíbélì ìwé mímọ́. tá a bá ń dúpẹ́ káyé ọjọ́ orí inú Ọlọ́run a máa dùn a sì máa rí wa bí ẹni moore. ẹni aṣelóore ẹgbẹ̀fà tó kọ̀ tí o dúpẹ́ irú wọn ló bẹ́gi dínà ẹgbèje amóore sùn ní í ṣe ni irú wọn wà láìtàlà. ọmọ Adúlójú Olúwafẹ́mi Ayọ̀délé ọmọ wọn Ládó Èkìtì ń sọjọ́ ìbí gbogbo wa la gbé bọ́dì sókè tá a sì wá dúpẹ́ ọkọ Kíkẹ́ lọ́mọ ní ṣayẹyẹ ọdún tó délé ayé ó tọ́ ká bá wọn dá sí i káwọn Afẹ́nifẹ́re parapọ̀ wá sọ̀dí ìlú wa lógo ó tọ́ kí gbogbo wa ó fò fáyọ̀. bàbá Oyin Kọ́sọ́lá bàbá Olúwafẹ́mi Junior dákun máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ìwọ ló lónìí bàbá mi máa ń lọ fún ọ láyọ̀ ọkàn dákun máa ń dá kẹlúkẹlú kẹ́ńkẹ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó sì ti dọ̀dá ọ̀pọ̀ ní bẹ nílé ìwòsàn tí ò wúlò. ẹ bá mi kọ́ ọmọ ológo ọkọ Oyin Kọ́sọ́lá lèmi Àjànàkú kí lọ́wọ́lọ́wọ́ ọmọ Adúlójú ọmọ tó jọ bàbá ẹ̀ bí ìmumu àtọ aré sísá ṣe bọ́ ńlá fi bẹ́ ṣin lọ́mọ ó ti sọdún èyí láṣẹ Olúwa wa tún ṣe tẹ̀mí pẹ̀lú ìrọ̀rùn. ọdọọdún ni sápó ń rúwé o ojoojúmọ́ ayé sálórí tá ń gbẹbọ òkè òkè ń tàṣà lókè lókè ń lóṣù ń kọ́lé sí láyé báàrẹ́ ni òun má lo kádàrá òde ọ̀run tá a kọ fún ọ yóò jẹgba bá a sì rẹ́ ni àbùkù tó fẹ́ taná wo kádàrá rẹ ò ní kádùn láyé
ajákajá àwọn tó bá ti fojú dẹkùn yìí owó ẹ̀wù ẹ̀jẹ̀. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárẹ̀ òòṣà ọdọọdún ní pèrègùn yọ tiẹ̀ lákọ̀tún. bàbá kíkẹ́ dákun mọ́ ń dá kẹlúkẹlú kẹ́ńkẹ́ dákun gbé bọ́dí ẹ sókè ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ kó o lo gba ọdún láyé ni dákun sàmí ẹ̀. ó kárí ọmọ ìwí adó àròrò odò kò jọ́tẹ̀wí bá ti yọ òtúrù ọ̀nà òtúrù àlà tìgbó ti ju akẹ́rìírí ló àkùn àgbò dojúmọ́sẹ̀ ó kárí àgbò pìrẹ̀kẹ́ mọ́lẹ̀ ọmọ ológun ti dé sí ní bí ogun àgbò dojúmọ́sẹ̀ àgbò gùn gogorogogo àgbò ìgbẹ̀yìn ní retí ẹni tí yóò yọ òun adòórà amákàrà sábẹ́ òjẹ́ ó kárí ará ilé àdó mò ń lọ jògòdì òwúrọ̀ mò ń lọ sí ilé àdó mò ń lọ jẹ́gbẹ́ mi àkàrà kì í dowó ńlá kẹ́ni má lè fọ́mọ ẹni jẹ ni wọ́n kí wọn nílé baba tó bí ọlọ́mọ èwí ní ilé adó ọmọ arọ́bẹ̀yìn kàrà lọ́rùn àkàrà kejì sínú agbádá tèmi ni kókó ládó èwì ẹni sẹ́yìn múlẹ̀ àdó ó kú ẹ̀yìn aṣenú ọmọ ẹlẹ́yìn kùnlé àdéhùre ìwọlẹ̀mí àjànàkú kí òsàjẹ́ ńlá bí onílé yìí ni wọ́n ń kí wọn nílé baba tó bí ọlọ́mọ òsàdákùnjẹ́ wọn là kí wọ́n lè yénú bí. ó káre ibi párá ńlá ń bá pa ibi gìjàgìjà ńlá ń bẹ́kùn kókókó lára ọ̀tá ń le òjòjò ní sajẹ́kájẹ́ ó mọ̀ nájà ó ti sọdún èyí láṣẹ olúwa wa tún ṣe tẹ̀mí pẹ̀lú ìrọ̀rùn. bínúbínú ẹjẹ́ lọ sinmi agbájá bàbá olúwa fẹ́mi junior ó ti bá wọn dòrìṣà kan ẹ̀mú alágbẹ̀dẹ òṣèré gbámú mọ́ èmi ní yọyín lẹ́nu ná ẹgbẹ́ agbóògbòmí ẹgbẹ́ aláyọnusọ sọmọ tó ti rógo lò tó ti dókè ńlẹ̀ yìí ń gbé mú sí ẹjẹ́ lọ bónírejó kíre yín ó lè sùn yín bọ̀. àfọ àríkẹ́wòyọ̀ ń bẹ fún wa nílùú ìbàdàn ẹ pè wọ́n fọ́nírúurú àìsàn tí ń bá wa fínra bó ṣàìrọ́mọ bí lógun tí ń jà ó dákun sáré báwọn kàn sí ìbàdàn kó pè wọ́n gbogbo olóyún ojú ẹ̀dà pẹ̀lú ẹ̀yin baálé tó ní low sperm count ẹ sá lọ rí baba ẹ lọ rí àríkẹ́wòyọ̀ kékeré láṣẹ olúwa àdúrà yín ó gbà ń bẹ̀. ó ti dájú èmi àjànàkú ò ní bá wọn hẹ́ra tí ò lọ́mọ nínú iṣẹ́ wọn ta wọ́n yọ láàrin ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ àgbé wọn lórí téńté aláàjì àríkẹ́wòyọ̀ lọ́kàn ṣoṣo òṣùpá tó jẹ́ gbàgbéje ìràwọ̀ táwa ń wí tẹ́ ẹ bá ti délùú ìbàdàn ẹ gbá wọn láago gbogbo ẹnu la fi sọ o ẹ mọ̀ ń da láyọ̀ máyọ̀. nọ́mbà fún àríkẹ́wòyọ̀ kékeré nìyí o 0706 44 61 776 tàbí 0808 85 29 503 ẹ pè wọ́n àwọn gangan ni ó padà gbé pè. ẹ dákun ẹ lọ láìkí péjì mi àjànàkú akéwì lèmi ń jẹ́ bó ṣènáwó òkú àgbà ìsílé birthday tàbọ́jà kan lẹ́yìn fẹ́ tà ẹ dákun ẹ kàn sí wa ká fi tiwa gbé tiyín lárugẹ bó sì jẹ́ nìkan ló fẹ́ fọwọ́ ọlá gbá yín lójú lọ́nà àìtọ́ ẹ kàn sí mi àjànàkú mo ṣe tán láti pariwo olúwa rẹ̀ lórí ètò +234 812 490 7988 ní nọ́mbà tẹ́ lè pè mí sí. ẹ tún lè lọ subscribe sórí YouTube mi àjànàkú akéwì náà ni bó sórí Facebook adéwọ̀yìn babátúndé ni ẹ sáàchì fún tàbí kẹ́ ẹ kàn sí mi lórí àjànàkú@gmail.com ẹ pè mí o ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.